kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, nírúkú lẹ́yìn òdì káàkiri àgbáyé. Lábẹ́ orílẹ̀ yìí wà tẹ́ẹ̀tẹ́ ń wò ní ilé òwàlẹ̀ gbóná mọ́ yín. Níjọ́ tí bá ń palẹ̀ ẹ̀yìn sílé o. Tẹ́pẹ́ ọ̀nà lẹ́yìn wà tẹ́yìn tí ń wò ní ọ̀nà nínà yìí. Níjọ́ tí bá ń pa ọ̀ àárín lọ́nà aburú kéré ó tóbi kò ní jẹ́ ìpín ní àti ìbànújẹ́ òní wọlé tọ̀ wá o. Gbogbo ayé òní ìwàjò kọlùkọlù ní kọlù wá táyà tọmọ tẹ̀lé tara. Orúkọ lọ́wọ́ ìwé olólùfẹ́ ní pátápátá ẹ̀yin tí ẹ̀ ń wo prógámù ní gbogbo wa. Ojú tẹ̀ fún ògùn jìnnà ní fọ́ ojú tí ẹ̀ fi ń gbọ́ mi ètí náà nìyí tó bá yẹ pé àárọ̀ ni ẹ̀yin wà torí lọ́dọ̀ wa ní àárọ̀ làwa wà. Mo tẹ́ pààrọ̀ lẹ́yìn wà mo kí i pé ẹ̀ka rọ̀ ẹ̀ka sàn ẹ̀ka lẹ́ mo kí o pẹ̀lú olùfẹ́ ní pátápátá ìfẹ́ tí ẹni sí ní tẹ̀ fi ń wò mí ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ yìí náà. Ìfẹ́ tẹ̀ ní sí ni ọmọ aráyá nífẹ̀ẹ́ ní tọmọtọmọ tẹ̀lé tara. Àlàáfíà wà tí ò ní bá ìyàmú ọlọ́run ṣe fún gbogbo wa pátápátá. Owó tó pọ̀ tí ò ní tán gbà kan ọlọ́run ṣe fún gbogbo wa pátápátá. Gbígbàdúrà tí ò ní wọ́n nígbà kan ọlọ́run ṣe fún gbogbo wa àtàwọn àtẹ̀bí wa. Ẹ dákun mo bẹ̀ yín ẹ̀yin tí ẹ ti subscribe bá mi subscribe. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ̀yin tẹ́ ti subscribe ní pẹ́ lọ́wọ́ yín o. Àbùsí nítorí òkú àbùsí nítorí ọ̀sà ẹ̀ lówó tí ẹ̀yin tẹ́ ti subscribe gbogbo pátápátá ní owó tí o agbóhùn sílẹ̀ sí wa. Babaláwo ló bá jẹ́ ní pásítọ̀ ní ẹni àfáà ní wòlíì ní ẹni èyíkéyìí tàbá jẹ́ kíṣẹ́ lè jẹ́ fún ẹ bá mi ṣí àyè kó lè jẹ́ àǹfààní fún ẹ ní mọ́lẹ̀ ká ya àdálé kan jẹ́. Bá mi ṣí àprógámù yìí ọ̀pọ̀lọpọ̀ ìlú mẹ́wàá nínú lítà mọ̀ kan yìí ṣe tó jẹ́ pé iná òtán lásán ẹ̀jẹ̀ òtán lè kan náà. Kí mo wá fún alẹ́ ní ẹni tí wọ́n mú okó ẹ̀ ọkùnrin tí wọ́n mú okó rẹ̀ tó kí okó rẹ̀ ò fọ́nṣàn mọ́ ó ṣe kó máa ṣe tí tó ń gbé nẹ́tíwọ̀kì lọ tí ò sí nẹ́tíwọ̀kì ń bẹ̀ lọ. Ògbẹ̀mí mú wá fún wa lẹ́nu àwọn nǹkan yìí àwọn nǹkan tí a lè ṣe fúnra wa ni. Ẹni tí wọ́n mú okó ẹ̀ tí okó ẹ̀ ẹni tí ò lè gbọ́kọ̀ lọ́kọ̀ mọ́ ẹni tí kò lè gbé ọkọ̀ lọ sóko tí ò lè gbọ́kọ̀ lọ́kọ̀ mọ́ àtẹ̀mí àtẹ̀yìn ayáwó ní ẹ̀yàrá yìí girlfriend wọ̀ ní di girlfriend nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọkùnrin ní tí nǹkan bá ń ṣe bá lè mú obìnrin bá tún pò ṣe ìran lọ àgẹ́rẹ̀ ìyàwó wọ̀ níyàwó tí a ti wà ní ìdílé láti fìdílé nǹkan ẹ káàbọ̀ sórí ètò àṣírí ewé àti ẹ̀kọ́ àwọn bàbá wa. Orúkọ mi ni Dr. Tabi kí a máa lọ́wọ́ ẹ̀ka lọ́wọ́ ìmọ̀ràn olókun kí náà pè ní ìmọ̀ràn olókun tí wọ́n lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ọmọ ẹjọ́ pẹ́fẹ́ ra ìmọ̀ràn olókun ìgbín ni ó wá ní ẹ̀kún ṣàkàṣàkà lára ìmọ̀ràn olókun àti ìsásùn tuntun owó ẹyọ ó lè jẹ́ 9 ó lè jẹ́ 11 èyíkéyìí tó bá wù wá. Ìmọ̀ràn olókun owó ẹyọ gbogbo ọ̀pẹ okó ọ̀gẹ̀dẹ̀ àti
kànáfùrù àti èso ọ̀gangan ọ̀tá inú ìrókò àti ọ̀tá inú ìrókò. Báwo la ṣe máa wá ṣe é? Sẹ́rí ìwọ̀n olókun, owó ẹyọ, gbòǹgbò ọ̀pẹ, okó ọ̀gẹ̀dẹ̀, ọ̀tá inú ìrókò, ìwọ̀n olókun àti èso ọ̀gangan ó di jíjó pẹ̀lú okó ọ̀gẹ̀dẹ̀. Ṣáà ti jó? Bá ti jó, ẹ jẹ́ ká lọ kúnná fún ẹni tí wọ́n mú okó ẹ̀ ní o. Kẹ́ni náà mo fi fọ́ ẹ̀kọ́ lálẹ́ nígbà tí ó bá sùn. Okó tí ò ṣiṣẹ́ mọ́ ìlú wà fún wọn, tí nẹ́tíwọ̀kì ẹ̀ fail, okó tí nẹ́tíwọ̀kì ẹ̀ fail wọn ló wà fún. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share àwọn program yìí, ẹ bá mi like ẹ̀. Nǹkan tí ò bá yé yín, ẹ bèrè ìbéèrè lórí ẹ̀, má ṣe àlàyé fún yín lọ́pọ̀lọpọ̀. Ojú tẹ̀ tí mo lójú náà ní fọ́, etí tí ẹ fi gbọ́ mi, etí náà méjì, ìbànújẹ́ ò ní wọlé tọ̀. Aburú ó kéré ó tóbi, kò ní jẹ́ ìpín ìmí àti yín. Ọlọ́pọ̀wọlá ló tún ta wà yìí. Dákun, gbígbàdúrà, kíkàdúrà wà gbà. Gbọ́dọ̀ bá tọ̀rọ̀ lọ́wọ́ Elédùmarè. Ó dá mi lójú pé nínú oṣù tá wà yìí, Ọlọ́run Elédùmarè á ṣe fún wa táyà, tọmọ, tẹ̀bí tará. Àníra owó, àníra pàtàkì àtòrí. Níbi táwọn ẹgbẹ́ bá ti ń ná owó àti ní àtẹ̀yìn, ànínájú bẹ́ẹ̀. Ọlọ́run ní fi ti wá ṣàpínlẹ̀. Iṣẹ́ tí mo fílẹ̀ yìí ó dájú, àwọn Elédùmarè ó dájú jùlọ. A ní ìgbà lórí ètò yìí. Orúkọ mi ni Dr. Tabi. Ire o, ó dìgbà kan náà, ó dìwọ̀ bí ọjọ́ rọ̀.